Mo kí wa pé ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ aláyọ̀ tó mọ́ wa ní kùtù hàì lónìí. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ayé Ọlọ́run lógo torí pé a jí síbi tá a sùn sí. Ibi akúkú sùn sí náà la jí sí tá a sì fayọ̀ dìde. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lónìí a tún dé o. Mo kí wa pé a kú àárọ̀ a kú ojúmọ́ mọ́ bí a ti ń sọ ọ́. Ẹ káàárọ̀ níbí, ẹ káàárọ̀ níbòmíì, àbí ẹ káàsán, ẹ káalẹ́. Káàkó tó wù tẹ́ ń wò wá, àkó ayé ó yàtọ̀ síra wọn. Bọ́mọ èèyàn náà ṣe rínú o. Àwọn kan wà láàárọ̀ báyìí, àwọn kan wà lọ́sàn-án, kan ti wà ní ọjọ́ alẹ́ wọn. Báyìí lónìí bí a ti ń ṣe, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń share, tẹ́ ń like ẹ̀. Inú wa dùn, ayọ̀ wa sì kún. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin torí àmọ́ lórí pé ètò yìí ẹ̀yin náà ń fọkàn bá wa bá lọ bó ti yẹ. Pàápàá ètò tí a pè ní bó ti ṣe ń lọ nílẹ̀ Oòduà, pàápàá nílẹ̀ Nàìjíríà. Lónìí gómìnà láti gbé wá oṣù ṣáájú àkókò ẹ̀dùn pé 5 and 6 mi wà lórí ètò, mi ò ń dá ṣètò. Ìgbàkigbà tó bá ti rí mi, ààrẹ lù mí pẹ̀lú omi tẹ́ mọ̀ bí ẹ mọ owó. Torí náà bàbá pé kí àlejò mi lórí ètò kí wọ́n kí àwọn aráalé. A kú òwúrọ̀ o, a kú àṣà, a kú alẹ́ o. Gẹ́gẹ́ bíi pé ojúmọ́ wa ò papọ̀, so ló jẹ́ ká kí ní ọ̀nà tá a gbà kíyàn. Orúkọ tèmi sì ni Abdulwaheed ọ̀kan láwọn ọmọ ọjọ́ bíi ilẹ̀ Oòduà. Náà lónìí báyìí a fẹ́ sọ̀rọ̀ èyí tí àwọn ọ̀gá mi ń pè ní tie back. Kí ni wọ́n ń pè ní tie back? Ìyẹn ni pé etí tó gbá lọ ó gbọ́dọ̀ gbà bọ̀. A ṣètò kan nígbà yẹn lọ́hùn-ún nígbà EndSARS pé àwọn sójà kó bọ́n ti àwọn ọmọ ní Lẹ́kí. Inú tí a sì pẹnu lùgbà náà ni pé àwa ò gbà ń tiwa pé sójà làwọn tó wà. Ṣùgbọ́n lónìí o, lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ṣẹ̀ tágbàáyé bá wa dá sí, la tó mọ̀ pé ní tòótọ́ àwọn ọmọ ológun ní lóòótọ́ o, àwọn alágbára sì lọ́wọ́ sí. Ó tó yà wá lẹ́nu gan-an rèé o, la tún fi wá ká wá sọ etí tó gbá lọ. Ohun tẹ́yìn náà bá lè tó sọ, tẹ́lẹ̀ rí sọ sí, ẹ lè tẹ̀ sí àtẹ̀jíṣẹ́ tí ń bẹ lójú ẹ̀rọ níbi tí àfàyè kọ́mẹ̀ntì sí, bóyá orí YouTube lẹ ti ń wò wá, tàbí orí Facebook, tàbí orí Telegram, ó lè jórí Twitter yìí tẹ́ bá ti ń wò wá. Ẹ̀yin náà kọ́mẹ̀ntì o, ṣùgbọ́n àwọn sọ tiwa níhìn lórí bó ṣe rí, torí pé ó yani lẹ́nu pé elétò ààbò ni àwọn ọmọ ológun, ṣùgbọ́n báyìí ó tó yà lẹ́nu pé àwọn ológun fúnra wọn náà ló ń fìbọn pa á lọ́mọ yìí o. Bó o lè tó ààbò ṣe wá rí nílùú tá a wà báyìí lórí àwọn tá a ní kó máa dáàbò wá tí yìnbọn pa á lọ́mọ. Bàbá wa, a fẹ́ kí ẹ sọ èròǹgbà ọkàn yín. Àwọn tá a ní ó máa ẹlẹ́tò ààbò wá o, tá a ti gbẹ̀rí wọn jẹ́ o, wọ́n ní àwọn làwọn wá ń di pé ká yìnbọn lu àwọn ọmọ. Bàbá, kí lẹ́yìn náà rí sí o? Tó ẹ ṣe olóòtú. Gẹ́gẹ́ bí a ti sọ ní iwájú tẹ́lẹ̀ nígbà àsìkò SARS yẹn, àwọn ò ní gbàgbọ́ pé ológun lè yìnbọn bẹ́ẹ̀, lórí awí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn nígbà tó jẹ́ pé ológun gangan wá fẹnu ara wọn sọ pé àwọn là ń yìnbọn. Ológun tí ó sì yìnbọn yìí, àwọn tó lọ yìnbọn yìí wọn ò lè dédé lọ yìnbọn. Àwọn kan ní ò fún aláṣẹ ẹ lọ rí yìnbọn. Ẹni tó fún aláṣẹ, àwọn mọ̀ pé ẹni tó lè fún aláṣẹ ní Nàìjíríà yìí kò kọjá GOC, ìgbà parapata sọ́jà Nàìjíríà. Ẹnikẹ́ni ló lè pàṣẹ báyìí o, torí pé àwa ò mọ̀ ń pa ológun tó bẹ́ẹ̀. Nígbà táwa rí i pé àwa ń gbìjà, àwa ń sọ pé ológun ọ̀jẹ́ sí, pé ológun lọ́wọ́ á sí tó bó ni ẹ̀rù sí ánimọ̀ bàbá báyìí. Nísìnyí nínú pé a ní ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, ní gbòógì ọ̀nà méjì ló pín sí, làbò wa pín sí. Àkọ́kọ́ ààbò wa lọ́dọ̀ ọlọ́pàá, ààbò wa kejì lọ sọ́jà. Bẹ́ẹ̀ ni àwọn SARS àwọn nómọ́sà wọ́n gbógun ti ọlọ́pàá, àtúnwá gbẹ̀mí pẹ̀tọ́ bí wọ́n bá ti gbógun ti ọlọ́pàá tọ́lọ́pàá òṣèlú lágbára sọ́jà ń bẹ́ ń ta. bẹ́ẹ̀ ni ìsọjọ́ náà tún wá rí i pé àwọn náà tí kò mọ ti àwọn ọmọ lọ́rùn yìí báyìí pé wọ́n fẹ̀hónú hàn ó bani lẹ́rù láìsí gbé nǹkan kan dání.
so èyí jẹ́ ìbẹ̀rù fún wa o ó ń bá a lẹ́rù gan ni ṣùgbọ́n àwa gbà pé Ọlọ́run bá ń bẹ láàyè rẹ̀ bẹ́ẹ̀ni kó sì lè kó ń bẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bọ́lọ̀ sí abẹ láàyè rẹ̀ náà àwọn náà kan wá náà tọ́lọ́run dá tí wọ́n jẹ́ aṣíwájú ilẹ̀ Yorùbá yìí sósì yá máa wúrú nǹkan báyìí ràn torí Ọlọ́run kò yẹ ká máa wúrú nǹkan báyìí ràn o kó tó di pé yóò di nǹkan máa lọ́wọ́ mo ti gbé gbèsè lórí irú nǹkan báyìí ọ̀yọ́ orí bẹ́ẹ̀ ń bi tí àṣẹ ti wá káwọn sọ́jọ́ jáde ọ̀yẹ́ wọ́n wádìí ẹ̀. ìwádìí tiẹ̀ ti dé ojú ẹ̀ báyìí nígbà àgbáyé ti dá sí ṣùgbọ́n Yorùbá ní bíṣọ̀bù ọba Adégbò Olúgànbẹ là á ké sí bí ẹ ti mẹ́nu lé lọ́rọ̀ àwọn bàbá àwọn àgbà Yorùbá ẹ mọ́ sùn àwọn ọmọ Ìgbò àwọn ẹ̀yà Ìgbò nàláì àwọn kan ti mọ̀ pé kò sí ti jẹ́ nàláì mọ́ o àwọn tá àrùn kó lè ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ báyìí bàbá ẹ bá wa pé àwọn àgbà Yorùbá lórí ọ̀rọ̀ ààbò ká má sùn o àwọn tí ẹ̀yin náà lè bá sọ̀rọ̀ àbí tẹ́ lè pè lórí ẹ̀rọ agbágbé tá a wà yìí ká má sùn o ó ń bọ̀ àwọn kan là á dẹ́ẹ́dẹ́ mọ́ gbogbo ara ni o bàbá. ẹ mà ṣe olóòtú ọlọ́ọ̀bá arúgbó rẹ̀ kó wà pẹ̀lú agẹ́bẹ̀ àṣẹ ìṣọ́ bá mi. àwọn àgbààgbà ń bẹ ń lù àmọ́ wọ́n pọ̀ ẹ dákọ díẹ̀ nu wọn. ṣùgbọ́n àwọn bá táwa mọ̀ tá a mú orúkọ wọn inú wọn ni bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. bàbá Òwu bọ́lá Òwu. bọ́lá Òwu akọni ìsìn bàbá yìí ẹ̀kejì olóyè Tinubu àná bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn bàbá tí wọ́n dúró gẹ́gẹ́ bí kí ni wọ́n pe oyè wọn tí wọ́n oyè ẹgbẹ́ tí wọ́n ń ṣe ń lù yìí ṣùgbọ́n náà wọ́n ń bẹ́ lù. ẹ dákun olóòtú ìjẹ́ bàbá Abraham Adésàyọ̀ tiẹ̀ ti kú bá. ó tó jọ méjì kan. sí irú àwọn bàbá wọn wà nù tọ́. bàbá kú wọ́n pọ̀ bẹ́ẹ̀ à ń bàbá wà àwọn bàbá fà sọ̀rọ̀ tí wọ́n bàbá Akíntóyè wà ń bẹ̀. so wọn dàpọ̀ ọmọ wòran. ẹ já dárúkọ náà àwọn ológun kan pàápàá bàbá wa Àlàní Akínríàdé wọ́n sì wà ń bẹ̀. bàbá wa tí wọ́n jó ọkùnrin ìjọba láàyè tí wọ́n bẹ̀ ń bẹ̀. àtológun àwọn ọba aláyé náà ń bẹ̀ bí Ọọ̀ni wa Ifẹ̀ Ọọ̀ni ọ̀fun Ifẹ̀ Olúbàdàn ọ̀fun Ìbàdàn. àwọn bàbá wa ń bẹ Àwùjalẹ̀ wà ń Jẹ̀bú Òde Aláké ń bẹ lẹ́gbàá Ẹ̀wí ń bẹ ládó Òré ń bẹ lọ́tùn. gbogbo yín pátápátá ìdílé sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni ọwọ́ ń bẹ lẹ́jẹ̀sà. ẹ má mà jẹ́ àsùn ẹ ṣàánú o ara nǹkan tó já máa pariwo ẹ̀yin lọ́balọ́ba lórí adé náà rè ẹ̀wọ̀n kan ní apá níjọ́ wò ní. nẹ́fà náà sọ yìí orí bẹ́ẹ̀. olórí àbí sọ pé afẹ́fẹ́ tó bá ń kásán yàrá ẹni ó gbogbo tiẹ̀ ọ̀sọ́rùn lọ́sàfihàn. kágbéra sọ àmọ́ sùn o bẹ́ẹ̀ bá sùn nǹkan ńlá ni o kó lọ gbà wá ohun tí ń bọ̀. ẹ̀mí náà wà kí ẹ̀mí náà kì í láti. gẹ́gẹ́ bí ẹ ti wí bàbá á pé gbogbo ẹ̀yin gbàgbàgbà lọ́balọ́ba àwọn oníjòyè àwọn ológun àwọn OPC oríṣiríṣi ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn ẹ má sùn ẹ̀yin bàbá wa Gani Adams Sunday Igboho àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè morúkọ wọn ṣùgbọ́n tí wọ́n hàn tó jẹ́ pé jagunjagun làwọn náà ọmọ Ìgbò kan tiẹ̀ ńlá lé àwọn Niger Delta ẹ̀mí ò bá wọn sí ń bẹ́ o ìpè ṣé kìí ṣe tọ́ ìgàn lọ́kó dání bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó dà pé àná àkótọ́ ìgàn ìdání o àná máa yìnbọn lu aráàlú ṣùgbọ́n ààbò torí pé àpò bá wa dọ̀rẹ́ lórí Golden Choice Media ẹ ti ń wò wá ẹ̀dá lórí YouTube ní o yá lórí Telegram ní o àbí lórí Facebook bẹ́ẹ̀ bá sáré ẹ máa subscribe ẹ máa share ẹ̀ fáwọn tí olórí ọ̀fẹ́ àti gbọ́ bàbá a fẹ́ kí ẹ dágbére lórí ètò tó pé kí dùn kó pọ̀ sí ń báyìí ọbẹ̀ ògì bàbá. àṣẹ olóòtú o mo dúpẹ́ fọ́lọ́ ọba ọdún mọ́ra bá kẹ́ tó ní kí ẹ bá wa láyọ̀ àtàlàáfíà tí ẹ sì bá wa sọ̀rọ̀ tá a dá yín lóhùn pẹ̀lú ìdùnnú àtayọ̀ sọ àǹfààsìkò náà kí yín pé ẹ kú iṣẹ́ lọ́ba ló yà máa wà pẹ̀lú yín èròǹgbà tẹ̀sí fún gbégbèsè nǹkan wọn iná ọlọ́dún yóò mú ṣe fún àníṣe dáadáa o ọdún àwọ̀ gbà o àtúnpàdé níjọ́ mi o ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ wa àkíyìn o ẹ kó ti gbọ̀ wa o ẹ ṣé àdúpẹ́ o. tó bó ṣe rí lẹ́gbẹ̀yàn lórí ètò kò pọ̀ jù bẹ́ẹ̀ náà lọ torí pé kí n gbà lọ́bẹ̀ ògì à ń dágbére lórí orúkọ tí Michael Ọláníyì ló ti mí
àwọn bàbá wo ni tó sọ ẹgbàá Jésù ti ń dún wọn lágbára pé tí ń dààmú ọlọ́gbọ́n ohun tí alágbára ti ń dààmú alágbára pé a tún pàdé lórí ètò láyọ̀ ṣe o.